Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ nípa ohun tí a mọ̀ sí oúnjẹ ojú oorun. Ọ̀pọ̀ ló jẹ́ pé tó bá ti jẹ oúnjẹ ojú oorun báyìí wàhálà ti dé. Á bẹ̀rẹ̀ sí ní mọ sá kiri pé ẹ mọ̀ gba òun. Ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ nígbà míì. Gbogbo oúnjẹ ojú oorun kọ́ ló jẹ́ aburú o. Àwọn oúnjẹ kan wà tí ó jẹ́ wípé ìgbéga ni bí èèyàn bá lálàá pé òun jẹ lójú oorun. Ẹ jẹ́ ká fi ara balẹ̀ dáadáa. Fún àpẹẹrẹ, bí èèyàn bá lálàá pé òun jẹ bread ní ojú oorun, àpẹẹrẹ tó dáa ni. Àkọ́kọ́ ni pé irú ẹni bẹ́ẹ̀ kó máa retí owó ńlá, àti wípé irú ẹni bẹ́ẹ̀ ó di alágbára. Tí ẹni tọ̀hún bá lálàá pé búrẹ́dì náà funfun àbó tuntun, ìtumọ̀ ẹ̀ náà ni pé irú ẹni bẹ́ẹ̀ yóò ní ọ̀rẹ́ tó dáa, ọ̀rẹ́ tí máa ń dúró tini láìpẹ́. Ọ̀nà ó sì ń bọ̀ wá ṣe fúnrú ẹni bẹ́ẹ̀. Ní àkótán, búrẹ́dì dára púpọ̀ tí èèyàn bá ń jẹ lójú àlá. Bẹ́ẹ̀ ni ìrẹsì tí a mọ̀ sí ráìsì ní ojú oorun. Ẹni tó bá ń jẹ ráìsì lójú oorun, ìdùnnú ń bọ̀ wá fúnrú ẹni bẹ́ẹ̀, àti wípé gbogbo ibi tó ro kàn pé òun ti máa rí oore, gbogbo oore náà ló máa tẹ̀ ẹ́ lọ́wọ́ tó bá kún fún àdúrà. Àlá máa ń túmọ̀ ohun tí ó ṣẹlẹ̀ lọ́la. Àánú Ọlọ́run làlá jẹ́. Àlá a máa pe ní ṣàkíyèsí, a sì máa ṣe ìtanijí fúnni. Fún ìwọ tó bá ń wá ìtumọ̀ fún àlá tí o lá, pẹ̀lú àlàyé tó múnádóko tí ò ní bálabàla nínú, pẹ̀lú ọ̀nà àbáyọ sí i, bá mi sọ̀rọ̀ lórí WhatsApp number tó wà lójú fọ́nrán yìí. 2000 naira la fi ń béèrè ìbéèrè yìí. Tó o bá ti sẹ́ndì rìsíptì, fi voice note sílẹ̀, pẹ̀lú ògo Ọlọ́run màá dá ẹ lóhùn. Mímọ́ ni fún Allah, ọba onímímọ̀ tó kún kẹ́kẹ́. Kábíyèsí rẹ̀ Allah subhanallah, adada khalikihi wa ridọ nafsihi wa sinata arshihi wa midada kalimatihi.